يا من نداك على مرضي أيوب فقال أيا منجي فكشفت له ما يؤلمه بكشف عني كل المشجي الله الله يا الله 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 يا الله يا شيخنا إسحاق يا محبوبنا يبكيكم الله بلا سبحان أيومه يا معشر الإخوان هو من يسمى Ajapemi Yusama Olayinka Yusama Bulubulu le Azimani Mo wá kí bàbá mi mo ní Dumu Shakira Dumu Shakira Dumu Shakira Dumu Nazira wa Mubashira Dumu Rishidi ya Bulubululi Azimani Amiru àti Jamali tẹ́ bá fún mi lówó iṣẹ́ mi lénìí ó jí wọ́n tó yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èlò ẹ fún mi wọn ní jimọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ búlúbúlú ọmọ Òjìbàrà Sirru Zamani alájàpẹ́ bàbá mi Sirru Zamani alájàpẹ́ bàbá mi. Mo kí yín mo fi kíkí yín mo fi kí Gauzu Shabab mo kí ìkàlẹ̀ yín dáadáa mo kí Astrovert mo kí Sheikh Farin Albasiti Rawdatul Kalam Amiru Shabab Aljamali bàbá mi àgbà Rawdo mo kí yín dáadáa mo fi yín mo fi kí gbogbo àgbàlagbà tó ń bẹ níkàlẹ̀ kọ́lọ́njà rí yín pẹ́ Alidirisi torí ọmọ la ṣe wá rọ́bì abúlé o mi ladùn ká wà ládà kúrò tàlẹ́ àìní kazali gàdá kúrò tàlẹ́ àìní kazali gàdá rọ́bì abúlé o mi ladùn ká nọ́sàlàun kíyàrọ̀ mú tààrọ̀ fani dàlímọ́lá rọ́bì abúlé o mi ladùn ká wàládà kúrò tàlẹ́ àìní kazali gàdá kúrò tàlẹ́ àìní kazali gàdá ya Rasulallah ya Jadal Husaini gbọ́dọ̀ pé bá ń kíbò sí ànábì wa Muhammad dáadáa ni ya Rasulallah ya Jadul Hasanaini kú ṣẹ̀fìn yóò ya Imam al-Haramaini kú ṣẹ̀fìn ya Imam al-Haramaini onílù Allah 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 uhibu nabiyal hashimiyya Muhammad ajalal warozata wasila wa matida wati bahum nafsan wati wala yada atoba lahu
ممن كلف الحق يبره الله 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 فكم فاسد أدازه وهو صالح فكم باطل ولازه وهو تائب رسول بأسرار المنافق فادئ أبان الهدى فلاكو أبلج فادئ وزان الورى فالعيش دوم أنه الله 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 بالكسي فنقبة الإسلام وصدق مسوى وشروكا بدر صالحات وإذكار موضوع على الفيل وزوى بلوي أطابت الأرض طاوى إزوى وفودي لبس بالفريق المنبهم الله 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 عليكم بطاعة دياني ويا أوصيكم يا معشر الإخوان عليكم بطاعة دياني. ó ní Nizami àmúlá sọ́lẹ̀ kan tí mo fẹ́ rí. ètò Nizami àmúlá sọ́lẹ̀ kan tí mo fẹ́ rí. alábẹ́ ni ẹ máa tẹ̀lé mi ẹ jẹ́ ká lọ. أوصيكم يا معشر الإخوان عليكم بطاعة دياني. ó yá amúdá ṣukura lákàyà rọ́bì ya mọ́láyà bímọ kọ́dé àná amúdàláyà aláhàlà fídùní àbírù. amúdá ṣukura lákàyà rọ́bì ya mọ́láyà bímọ kọ́dé àná amúdàláyà aláhàlà fídùní yáyà. Olúwa mo tún ti dé. Olúwa mo tún ti dé. sọ́dọ̀ rẹ̀ ọlọ́run mi ò mo ti tẹ́wọ́ mi sí ẹ̀ kí n má ká lóbi kó wọ́lá ìyá mi tó bí mi lọ́mọ kó wọ́lá bàbá mi tó tún ṣọlọ́kọ ní mọ́dà mi láàmú má fòrò ẹ̀mí mi ò kí rí bá ti ṣe kí rọ́nà pé kò ní gbogbo mi ò bùyọ̀ ojú tẹ́gbẹ́ mi lọ kí n má ṣe ṣe lásán àmì náà àmì. Ìyá ọlọ́mọ kì í má ṣe ṣe lásán. Àmínà. Ó yá bàbá ń sára Fatima. Bàbá ń sára Fatima. Kì í sí ọ̀rẹ́ Olúwa. Ó ní yá ayú àlìmúdá sílò. Yá ayú àlìmúdá sílò. Ètò ayé yá sìn. Bàbá Fatima, Bàbá Zara, Bàbá wa alágbèsùn, alágbèsùn, Bàbá Fatima, alágbèsùn, Bàbá Fatima. Ẹ dàgbà jẹ́ wálé torí ọjọ́ tó ti lọ. Mo kí lọ́ọ̀yà 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 lọ́ọ̀yà. Àwọn dà, mo ń wò wọ́n lẹ́ẹ̀kan. Lọ́ọ̀yà àlùbáríkà. Lọ́ọ̀yà 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 lọ́ọ̀yà. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín láíláí. Ẹ wálé. Lọ́ọ̀yà wa ẹ̀ ní dààmú. Àlùbáríkà ọ̀làdá Muhammad. Bẹ́ẹ̀ ṣe ń wo abáyé abáyé ìbọ̀. Bẹ́ẹ̀ ṣe ń wo wọn. Gbogbo tí ń jẹ́ràn àfáà láyé wọ́n máa pọ́n wọn lé ó pọ̀ jù. Bẹ́ẹ̀ bá wa gbó wa tá a bá ṣe bí ìparí yín aṣà ìmoore nù. Wàláì gbogbo tí bá ń jẹ́ ìran àfáà tí wọ́n jòkó lọ́ọ̀kan wọ́n máa pọ́n wọn lé gan ó pọ̀ jù.